ìjọba ìpínlẹ̀ kánò ti dá emir gaya àti àwọn méjì mìíràn padà. gómìnà abba yusuf ti ìpínlẹ̀ kánò ti buwọ́ lu ìyànsípò àwọn ọba mẹ́ta tó wà ní ipò kejì emir fún rano gaya àti karaye pẹ̀lú àṣẹ ojú ẹsẹ̀. Gẹ́gẹ́ bí ìwé kan tí agbẹnusọ gómìnà náà sanusi tofa fi síta ní ọjọ́rú wednesday ní àwọn emir náà ni wọ́n wà ní ipò keje kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú kánò gẹ́gẹ́ bí emir ipò kìíní. yusuf wá fi orúkọ wọn lédè alhaji muhammad karaye gẹ́gẹ́ bí emir ti karaye. Òun ni adarí agbègbè rogo kí ó tó gba ìgbéga yìí. alhaji muhammad umar ni emir ti rano. Òun ni adarí agbègbè bunkure kí òun náà tún gba ìgbéga. gómìnà náà tún dárúkọ alhaji aliu abdulkadir gaya gẹ́gẹ́ bí emir ti gaya. Òun ni emir fún gaya tí wọ́n yọ pẹ̀lú àwọn mìíràn láìpẹ́ yìí nípò. Nígbà tí ó ń kí àwọn emir tuntun ọ̀hún kú oríire, gómìnà abba yusuf wá rọ̀ wọ́n láti gba àṣà àlàáfíà àti ìṣọ̀kan àwọn ènìyàn láàyè láì náání ẹ̀yà tàbí ibi tí wọ́n ti wá. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni olúwafúnmiláyọ̀ adéṣẹwọ láti ìkànnì Jígí Alárà. Ká fìre pàdé o.